ẹ mọ̀ tún kú dédé àkókò yìí ní mo kí tẹ́ tí ń láǹfààní láti máa wò mí lórí ìkànnì móhùnmáwòrán ìròyìn fẹ́lẹ́fẹ́lẹ́ online tv. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa lásìkò yìí fún àkọ́tún ìròyìn àkíkà yún àwọn ìròyìn tó ní ṣe pẹ̀lú ìwà ipá, ìwà ọ̀daràn tẹ́ mọ́ àwọn ìwà alábì míì àmọ́ máa fún yín láti máa fi kẹ́kọ̀ọ́ ká lè tún jọ máa fi mọ ibi tí ayé ń yí lọ. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashar bàbá tó bí mi lọ́mọ. ẹ jẹ́ n kọjá lọ sódì kejì lọ́hùn náà. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. mo kí yín káàbọ̀ padà o láti òdì kejì lọ́hùn. ẹ wá máa gbọ́ àwọn ìròyìn ọ̀hún báyìí lẹ́kùnrẹ́rẹ́ láti ìpínlẹ̀ Èkìtì. Gómìnà ìpínlẹ̀ Èkìtì gómìnà Bíọ́dún Oyèbánjí òun náà ló mọ̀ júwe ikú ọmọbìnrin kan eléyìí tó jẹ́ ọmọ ọdún 14 ti nílùú Èmùrè Èkìtì. Faith Moses wọ́n porúkọ ọmọdébìnrin ọ̀hún o, eléyìí tí àwọn gídígànkù kan tí wọ́n lọ ká mórí oko tí wọ́n sì gbẹ̀mí lẹ́nu rẹ̀. bí ọ̀rọ̀ ń bó ṣe ṣẹlẹ̀ gan ni pé nínú oṣù kejì tí a wà yìí o, òun náà ní ìṣẹ̀lẹ̀ ọ̀hún ló ṣẹlẹ̀ nígbà bí ọ̀sẹ̀ kan sẹ́yìn. òun náà ló jẹ́ pé arábìnrin ọ̀hún lọ́jọ́ ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá ló jẹ́ pé bàbá rẹ̀ ó ní kó lọ yẹ ọ̀pá kan wò nínú oko wọn bóyá ọ̀pá ọ̀hún bóyá ó ti mẹ́ran àbí ò tí ì mẹ́ran. nígbà tọmọbìnrin ọ̀hún sì ń lọ, àbúrò rẹ̀ ọkùnrin ó sì tẹ̀lé o ní pé kí wọ́n jọ lọ kó má ṣe òun nìkan. ṣùgbọ́n nígbà tí wọ́n débẹ̀ o, wọ́n ní àwọn ọmọkùnrin kan báyìí, àwọn méjì òun náà ni wọ́n dẹ́bù wọn lọ́nà o tí wọ́n fòkàn wọn léde pé ìkan jẹ́ Bashiru Alaba ẹni ọdún 31 àti Mohammed Jamiu ẹni ọdún 36. wọ́n ní ṣe ni wọ́n dẹ́bù àwọn méjèèjì o tí wọ́n sì fa àdáyọ wípé nínú kó fẹ̀yìnlélẹ̀ kábọ̀ fipá lájọṣepọ̀ àbí kágbẹ̀mí lẹ́nu rẹ̀. wọ́n ní ibi tó ti ń bá wọn fà ó, òun náà ló jẹ́ pé ìyá àbúrò rẹ̀ ọkùnrin yìí lòun ti júbà ìwòrò ń tiẹ̀ tó sì tètè lọ lé o láti lọ fi tó ṣẹlẹ̀ ńbẹ̀ tó wọ́n létí. wọ́n ní ibi tí ọmọbìnrin títí ń gbé ń bá wọn fà wípé òun ò nígbà kan fipá bá wọn lájọṣepọ̀ o, ibẹ̀ ni wọ́n ti mú àdá o tí wọ́n fi dù lọ́rùn, kódà wọ́n gé ní ọ̀rùn ọwọ́ bọ́lẹ̀ o. wọ́n ní àwọn méjèèjì báyìí náà iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti wá fi kélé òfin wọ́n ti fi gbé wọn o. ẹni tí ó jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá Sunday Abutu nípínlẹ̀ Èkìtì ó fìdí ẹ̀ múlẹ̀ òtẹ́ mọ́ kọmíṣánná fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀gbẹ́ni Joseph Eribo. òun náà ó sọ di mímọ̀ wípé àwọn kọ̀rọ̀sí méjèèjì Bashiru Alaba àti Mohammed Jamiu wípé wọ́n ti fi kélé òfin o, wọ́n ti fi gbé wọn ò sì ní lọ láláì jìyà, wọ́n fi ojú wọn fi ba ilé ẹjọ́. láti ìpínlẹ̀ Rivers, èṣùmọ̀ tapo sí láàrin àwọn ọ̀rẹ́ méjì kan ò nípínlẹ̀ Rivers látàrí ọ̀rọ̀ à ń wá fóònù àárí fóònù. bí ọ̀rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ṣe rí ìkànnù ọ̀rẹ́ eléyìí tó gbẹ̀mí lẹ́nu ọ̀rẹ́ rẹ̀ yún Michael wọ́n fẹ̀sùn kàn ó wípé ó gún ọ̀rẹ́ rẹ̀ pẹ̀lú ọ̀bẹ nítorí ó fẹ̀sùn kàn ọ̀rẹ́ rẹ̀ Uchenna wípé ó jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ní fóònù òun. bọ́rọ̀ ṣe ṣẹlẹ̀ gan ni pé ní agbègbè ẹ̀gẹ́dẹ̀ ní Mile 2 ní Dubio nílùú Port Harcourt ti ṣolúlù ìpínlẹ̀ Rivers ní ọjọ́ ọjọ́rú ọ̀sẹ̀ tó kọjá. òun náà ló jẹ́ pé Uchenna ló mọ̀ lọ sí ilé ọ̀rẹ́ rẹ̀ Michael tó ní kí òun lọ kí n lé o wípé àwọn méjèèjì wọ́n ti jọ jẹ́ ọ̀rẹ́ mínú láti bí ọdún díẹ̀ sẹ́yìn. ṣùgbọ́n gbà tí Uchenna tí ó dé ọ̀dọ̀ Michael lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ bíi wákàtí tí wọ́n ti jọ wà tí wọ́n sì jọ ń ṣeré dáadáa o, òun náà ló jẹ́ pé Michael ló ní òun wá ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun o wípé kó sì tó di pé Uchenna ó dọ́dọ̀ òun rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun. ṣùgbọ́n láti gbà tí Uchenna tó ti dé wípé òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ti pòórá o, òun ni fún ìdí èyí ńkọ́ wípé Uchenna òun náà ló jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ òun o. ìyẹn náà sì ń tẹ́wọ́ pé wípé rárá o, kò sí ní tó jọ bẹ́ẹ̀ wípé òun ò jí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ rẹ̀. ẹni eléyìí gan ló mọ̀ mú kí Michael tó fàbínú yọ tó sì lọ mú ọ̀bẹ nínú ilé yàrá àdáná tó sì fi gún ọ̀rẹ́ rẹ̀ títí ẹ̀mí tó fi bọ́ lẹ́nu rẹ̀. ní báyìí wọ́n gbé ló ń dìgbàdìgbà láti dóòlà rẹ̀ lọ nílé ìwòsàn, ṣùgbọ́n ẹ̀pà òbóró máa ń gbà tí wọ́n fi gbé débẹ̀ o, ẹlẹ́mìí ti gbà á lẹ́nu rẹ̀. ní báyìí wọ́n ti gbé òkú ti ẹ̀yìn Uchenna lọ sí ilé ìgbókùpamọ́sí tó jẹ́ tìjọba ní ìpínlẹ̀ Rivers. kódà alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Rivers o, Grace Iringekuku, òun náà ti fìdí ẹ̀ múlẹ̀ wípé lóòótọ́ o, òun náà ni kọ̀rọ̀wọ̀sí Michael ó ti fọ̀bẹ gún Michael tó fi ọ̀bẹ gún ọ̀rẹ́ rẹ̀ Uchenna pa. wọ́n ní àwọn ti fi kélé òfin gbé o, ó sì ti wà ní àhámọ́. ó ní láìpẹ́ o yóò fi ba ilé ẹjọ́. ọ̀gbà bẹ́ẹ̀ láti ìpínlẹ̀ Ògùn léyìí tó jọrú rẹ̀ náà, arábìnrin kan rèé ò tẹ́wọ́ iléeṣẹ́ ọlọ́pàá
tó ti tẹ̀ látàrí pé òun náà ń ṣe ló mú àkúfọ̀gò tó fi gún àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan ó fi gún Ọlọ́run ní ògbẹ̀mí lẹ́nu tiwọn. Arábìnrin Deborah náà ní ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá tẹ̀ látàrí pé ó gún àwọn ọ̀rẹ́ rẹ̀ méjì kan Adébáyọ̀ Mọ́kàndé àti Kọ́lápọ̀ Aisha látàrí àríyànjiyàn kan tó ti di fàákájà láàrin àwọn méjèèjì tó bẹ́lẹ̀ ní 30 nínú oṣù kínní nínú ọdún yìí tó fi wá di pé à ń mú àkúfọ̀gò tó fi gún àwọn ọ̀rẹ́ rẹ̀ méjèèjì tó fi gún wọn yánnayànna ṣùgbọ́n nígbà tó padà yá tí wọ́n bẹ̀rẹ̀ sí ní dọdẹ rẹ̀ káàkiri òun náà ni orí ò mọ̀ padà kó yọ tí orí sì fà á lé iléeṣẹ́ ọlọ́pàá lọ́wọ́ ní ọjọ́ 12 nínú oṣù kejì yìí lọ́sẹ̀ tó kọjá. wọ́n ti wá ní arábìnrin Deborah báyìí ó ti jẹ́wọ́ pé lóòótọ́ ọ̀rọ̀ ló ṣe bí ọ̀rọ̀ inú ló sì bí òun tí òun fi ọ̀bẹ tóun fi gún àwọn ọ̀rẹ́ òun méjèèjì tóun fi àkúfọ̀gò ẹnu mi àgò tóun fi gún àwọn ọ̀rẹ́ òun méjèèjì yánnayànna. Ó dá àwọn ìròyìn ọ̀hún kò ní jù báyìí lọ fún ti tàsìkò yìí o. ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Sodiq Olúwaṣèyí lèmi jẹ́ Bashir Baba tó bí mi lọ́mọ. títí ìgbà míì tẹ́tù mọ́ pàdé wa lórí ìkànnì ìròyìn Fẹ́lifẹ́li online tv. ẹ má gbàgbé o láti subscribe sórí ìkànnì Ire àti Àánú Olúwa Ọba kó máa bẹ́ẹ̀ nìkọ̀ọ̀kan wá gbé. Ó dàbọ̀. Ìròyìn Fẹ́lifẹ́li TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.